oyè táwa ń jẹ ní ìlú Ìwó a fẹ́ sọ fún yín. Oyè ó jẹ́ oyè tó jẹ́ pé kò sí lábẹ́ nǹkan kan àfi Olódùmarè ọba. Nítorí jẹ́ bẹ́ẹ̀ ni wípé a fi oyè sí abẹ́ òrìṣà. Oyè tí Olódùmarè mú wá. Ní tí mo fi ń sọ bẹ́ẹ̀ fún yín ni pé bàbá wa tó dádé tó gbé adé wá tó jẹ́ kó kọ́ dádé tó ń pè ní Odùduwà. Bàbá tó dúdú wá àwa lọmọ ẹni tí Odùduwà. Bàbá Odùduwà bàbá ò rí the most famous òrìṣà tó wà nílẹ̀ Yorùbá bàbá ò fojú kan rí. Kò tí wọ́n ì tí ì dá Ọ̀yọ́ sílẹ̀ nígbà tó dọ̀ ó gbẹ̀ tí ó fi gbèlè ń taṣe tí ó fi mọ Ṣàngó. Ògún ó jọba lẹ́yìn Oòduà ni òun lọ́ba kẹta ní Ilé-Ifẹ̀. So Odùduwà kò fojú kàn. Ọbàtálá tó tún jẹ́ Oòduà pa nífẹ̀ẹ́ ṣùgbọ́n ó wù ìní ẹ̀ ó dẹ̀ tó jọba lórí ẹ̀. So kò possible kí Oòduà kó forí balẹ̀ fún Ọbàtálá. Àbẹ̀yẹ tí èèyàn bá ń wìn ṣé èèyàn ó forí balẹ̀ fún. Àwọn ìtẹ́mi fẹ́ sọ fún yín nìyí nípa oyè yìí. Tí ẹ bá ohun tí Oòduà mú wá fún wa ni Olódùmarè ọba. Ìyẹn ni ọba tó dẹ̀dá tó ṣẹ̀dá Yorùbá tí ò sì fi nǹkan kan sí kò wá gbé adé yẹn sábẹ́ nǹkan kan àfi Olódùmarè tó dáa. Ẹni pòfẹ́sọ̀ tó bá wà kó wá jà níyàn wípé bóyá Ṣàngó is a Nupe word, it's not even Yorùbá word. It's a Nupe word for àwọn ọmọ ọba ní Nupe. Ibi tí wọ́n bí sí ni wọ́n fi sọ ní Ṣàngó púpọ̀ ọmọ ọba sí i. So adé yìí wọ́n yìí ní kéèyàn mọ́ bọ̀ òrìṣà ẹ̀ lè mọ́ bọ̀ òrìṣà ni wọ́n ọba. Èmi ò lè ọba àwa ni wọ́n ń pè ní tá à ń ṣojú Olódùmarè. Kábíọ́ kò sí là ń kí ọba kò sí lábẹ́ nǹkan kan ju ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíọ́ ò sí lọ. Ìtọ́lọ́dún á sì rí mi ní pé kébì wá ṣe. Mi ní kéèyàn má bọ òrìṣà ó lè má bọ òrìṣà ṣùgbọ́n ọba lè mi ò lè forí balẹ̀ aláṣẹ lórí òòṣà. Àgbé ìta fẹ́ fún yìí sábẹ́ nǹkan kan ju ọba Olódùmarè lọ. Àṣẹ rẹ̀ láàlú. Tẹ́ ẹ bá sì ti dúró tì nìkan, ogun tẹ́ ẹ fẹ́ dà láyé. Àṣẹ kábíọ́ ò sí ni èèyàn máa ń lò táyé fi bìyàn léèrè. Gbogbo ẹ̀yin tẹ̀sí wá bí ilé ní pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíọ́ ò sí. Àṣẹ yìí ó wà nínú ayé yín lénìí. Ayé ò ní bí yín léèrè. Nítorí gbogbo ìpọ́njú tó bá bá yín débi ilé ní àṣẹ kábíọ́ ò sí tí wọ́n fi bọ́ Ọlọ́run léèrè tí bá ń ṣọlẹ̀ ìní yóò wà pẹ̀lú yín lénìí. Ìpọ́njú tó bá bá yín débi ò ní bá yín lọlé. Òṣì tó bá yín débi ò ní bá yín lọlé. Ìpọ́njú tó bá yín débi àti àárẹ̀ ẹ̀sẹ̀ kò ní bá yín délé. Oore tí ẹ wá bá láyọ̀ yọ̀ nínú ayọ̀ náà ni ọmọ ẹ̀jẹ̀ ti rẹ̀. A kí Ọlọ́run, a kí ọba kan ṣoṣo ló jẹ́ kéèdè máa bẹ̀. So lẹ́nu ní tí mo tún wá fẹ́ sọ fún yín ni pé ẹ bá wa Ààrẹ designate ẹ sọ fún gbogbo ìlú kí wọ́n ní museum gbogbo ìlú nítorí tó jẹ́ kí àwọn èèbó kan kó nígbà téèyàn ọba ní museum ẹni á kó gbogbo nǹkan èèbó kó gbogbo nǹkan yín lọ àbí nígbà bá dilẹ̀
ní museum ní kankan àwọn èèyàn kó nǹkan lé ẹ máa bí ilé ìbò bá rí yín bá bá ní tákìní tí ń bẹ́ẹ̀ fún wa ọmọ bọ́ọ̀tà o ẹsẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá kí á ní museum káwọn èèyàn máa kó nǹkan síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ tí bá wa jẹ́ kí n tí a fi fẹ́ joyè nítorí èmi gangan kọ́ ni mo fi yín joyè Elédùà Ọlọ́run ọba tó dá ẹ̀dá tó ṣẹ̀dá ló rán mi pé kí n fún yín lóyè ó sì máa fi ṣe ń bè mí sọ̀rọ̀ ẹni tí ìjọ tí màá fún yín ẹ̀mẹ̀ pé mi ìmọ̀ pé bóyá mo kà 2018 àìfi bẹ́ẹ̀ joyè níwò níbi ìpúpọ̀ àìfi bẹ́ẹ̀ fún ìyẹn tó àfitọ́lọ́mọ bàbá ní ẹni tí ṣe báyìí tàbí ẹni báyìí lọ́mọ òfin jù 2018 ó yẹ wá sí Bowen Ọlọ́run ló ṣídìí mi dìde ní Palace pé kí n máa lọ Bowen University tó wà nígbà èyí kó máa tó fẹ́ lọ fi mí ṣe ìrìnà tó bá ti pàṣẹ ní gbọ́dọ̀ má dìde àìmọye ìgbà ló ti pàṣẹ bẹ́ẹ̀ bó ṣe pàṣẹ pé kí n kó Canada nìyẹn fún rẹ̀ ló ní kí n kó kìí ṣe wòlíì kan ló sọ fún mi kìí ṣe ẹnì kankan ló sọ nǹkan kan fún mi fún rẹ̀ ló pàṣẹ pé bóyá wọ́n ni mo fẹ́ fi jọba palẹ̀ mọ́ gbogbo èèyàn lọ bẹ́ẹ̀ lọ Canada lẹ́nu èmi kò ń Canada mo wá jókòó ń wò ìmọ̀ bóyá a sì jókòó bí mọ́ mo wá sìn lónìí agbára Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run Ìwó yóò di bí Èkó yóò sì di Èkó lọ ẹ̀yin ará Èkó ẹ̀mọ̀ ẹ̀fà ń lé yín báyìí á lé yín àtòjù kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ìlú àṣẹ lélẹ̀ àṣẹ Ọlọ́run ni ó bá wù yẹn ní àwa lómi lẹ́gbẹ̀ẹ́ Georgia náà wà níbẹ̀ tí ò lómi Atlanta Georgia ò lómi ṣùgbọ́n wọ́n dìde àwa náà ní odò ọba ní láti gbókùn wá ókè nítorí kẹwàá lẹ́gbẹ̀ẹ́ òkun ẹ̀mọ́ ní láti gbókùn wá ṣùgbọ́n ní tí ó pọ̀ tó wà ní òkun nílùú nǹkan ń bẹ nínú ilẹ̀ ẹ̀bẹ̀ tí Elédùà ti fi hàn òun ló dá Yorùbá òun ni adẹ́dà ṣẹ̀dá Yorùbá àwa nìkan gan ni wọ́n kàn ń lúlú pọ̀ mọ́ sápá ni èèyàn dúdú Yorùbá lọ́lọ́run kọ́ dá tó bá wù yín ní kẹ́ ẹ sọ mo dẹ̀ ní púùfù ẹ̀ dáadáa nítorí kò sẹ́ni tó lè túmọ̀ éfà eve ju Yorùbá lọ àwáwù làwa pè ní tí ń jáwáwù ni àwáwù jáde láti inú ẹni tá a dá nínú bẹ́ẹ̀ ni Ádámọ̀ àwa orúkọ tiwa ni àwa ni Ádá nínú amọ̀ ni Ádámọ̀ Yorùbá ni Ádám Ádá nínú éfàdẹ ni àwáwù jáde láti inú amọ̀ tá a dá nítorí ẹ̀ yóò obìnrin ara ọkùnrin ni wọ́n ti yọ nítorí ẹ̀ lè fi wíìgì jà wá lọ ọ̀bá àléégún jù bẹ́ẹ̀ lọ ìwọ obìnrin kò lè léégún tọkùnrin ó lè lówó jọ ọkùnrin lọ ó lè ní gbogbo ẹ̀ ṣùgbọ́n adé lọkùnrin ọmọ jẹ́ obìnrin títí ayé. Ìyá wa Esther bàbá wa tó jẹ́ ọkọ yín ara wọn ni a ti yọ ní jáde. Ọlọ́run ó sì jẹ́ kí a máa jáde fún yín pẹ́ yóò ṣe máa rí ọ̀pọ̀ nǹkan wà tá a fi mọ̀ pé Yorùbá lọ́lọ́run kọ́ dá àwa ọba wa gan lọ́lọ́run ló fi nínú àwọn ọba wa lọ́lọ́run fi ṣe àpèjúwe tiẹ̀ èyí ò lè rọ́lọ́run ṣùgbọ́n àwọn tó fi ṣe kinní lórí ilẹ̀ àwọn ni ọba tó ń ṣojú Olódùmarè àrólé lè mi fún Olódùmarè mi ì ṣe nǹkan mi ì ṣe ọba gangan ẹ̀ lè fojú lọ́wọ́ pẹ̀lú èyí tí mo ti wá sọ fún yín ni mo fẹ́ kẹ́ bá mi dìbò pé
oyè yín. He gave it to you free. Ní tó bá wù ní sọ nǹkan mí léni wọ́n sọ pé ìpẹ̀bí gbogbo ẹ̀ ẹni tó kọ́ jọba Odùduwà ìpẹ̀bí wo ló ṣe ẹni tó bá ṣe pẹ̀bí fún un wọ́n èyí tí ìyẹn olóyè ń gbà náà nígbà ọjọba tán ló tó yan olóyè tó olóyè wo ló ṣe ìpẹ̀bí fún Odùduwà. Mi ọmọ a máa mú un láti ilẹ̀ a sọ ìtàn Yorùbá pé nítorí àwọn tó kọ̀ tán wa àwọn ẹrú tí a tà lọ sí ìlú Èkó tí wọ́n dé wọ́n sì kọ́ tí wọ́n fẹ́ kọ́ máa wọ ọkọ̀ ìtàn Yorùbá yìí a kọ́ dáadáa láti pilẹ̀ tí ó dá tí Yorùbá ó mọ̀ bá ṣe jẹ́ àwa we are very intelligent but the most intelligent of any human race. Go and check it. In style nínú everything wọ́n ṣe ń gbẹ́sẹ̀ wọ́n ṣe ń jó àwa nìkan la ní ìlú tó ń sọ̀rọ̀ talking drum kò tí ì sí ẹni tó ní bá a ṣe ń dírẹ́sì gan ń wu gbogbo ayé Haúsá gan fẹ́ wọṣọ Yorùbá bá a ṣe ń gbẹ́sẹ̀ Ìgbò gan fẹ́ dàbí Yorùbá ẹni Yorùbá tí ọba mọ rẹ̀ àwa là gbà tó bá sì bu kálukú ni ọ sọ wọn ọba ní mò ń gbéraga àbí mò ń ṣe òótọ́ tí wọ́n ní káwọn wá sọ ibi Odídẹrẹ́ nì Odídẹrẹ́ òótọ́ ni máa ń sọ ayé kò tọ́ lódídẹrẹ́ ń jẹ́ ìlú ìní ìgbèdè mi ní ilé bá rí mi tí mò ń wọ kọ́lọ̀ ló wà lára Odídẹrẹ́ I am Odídẹrẹ́ personified so it doesn't matter ìjọba sọ ń pa kó òun máa wọ pink kó òun máa wọ yellow sọ́sà àti fit kó lójú mi ṣe ṣe dáàbíọ̀ ẹ̀yìn ò lè ká mà á sì máa lò ó Ọlọ́run ó sì máa wà pẹ̀lú àṣẹ Ọlọ́run ó sà ẹ máa bọ̀ mí ọ̀rọ̀ kàn yín pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ lọ gbé ewé wá.